eré labẹ́ ń bá onígbàjámọ̀ ṣe bí bẹ́ẹ̀ kọ́ abẹ òkọlà rí kó mọ́ mùjẹ abẹ òkìsí mùjẹ òǹkọlà rẹ̀ ní mùjẹ. ẹ tún kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ á tún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. ẹ jẹ́ àkọ́kọ́ ṣe bá a ṣe máa ń ṣe náà. ẹ bá ń tẹ̀bi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì yìí fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa. ẹ̀yin tẹ́ ẹ̀ ti darapọ̀ mọ́ wa ẹ bá wa tẹ ibi àtàǹpàkò tó gbẹ́nu sókè yìí ìyẹn láìkà kó tó di pé ẹ máa bá wa ká lọ lórí ètò. tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. àní lẹ́yìn tí Túnjí ń ṣe dáadáa sí Tòkunbọ̀ tó múnú Tòkunbọ̀ dùn ǹjẹ́ Tòkunbọ̀ padà tán Túnjí ní sùúrù tó fi nà á ǹjẹ́ Tòkunbọ̀ filé ayé sún Túnjí tó fi nà á ibi tá a dẹnu dúró sí ní ìjẹrin rèé àá tó máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. àní bẹ́ẹ̀ bá gbàgbé ilé ìtajà tí Túnjí ṣí fún Tòkunbọ̀ yìí Tòkunbọ̀ béèrè ìpè orúkọ wo lá fún ilé ìtajà yìí Túnjí sì dá a lóhùn ìpè ìwọ ló ní ilé ìtajà ìwọ ni kó mú orúkọ tó wù ẹ́. Tòkunbọ̀ sì ronú wò ó mú un mọ́ra wọn ó ní ilé ìtajà yìí TK láàmọ́ pè é. kí ni túmọ̀ TK tí Tòkunbọ̀ mú wá yìí? tí tó wà ń bẹ̀ ń túmọ̀ sí Tòkunbọ̀ ké tó wà ń bẹ̀ ń túmọ̀ sí kíkẹ́ lọ́mọ. orúkọ Tòkunbọ̀ méjèèjì òun ló fi sọ ilé ìtajà yìí ní TK. ǹjẹ́ omi Tòkunbọ̀ yóò fi ilé ìtajà TK yìí sókè yẹ̀pẹ̀ padà sísàlẹ̀ omi? ẹ tiẹ̀ gbọ́ ná nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé ìtajà TK yìí. kí ló ṣẹlẹ̀? mò ń bọ̀ mi tí dé. àní nínú ilé ìtajà TK àwọn òǹrajà ṣé kìlìyàn lẹ mọ́ ń pè wọ́n ra ọjà ọlọ́kan-ò-jọ̀kan nínú ilé ìtajà yìí ní ọjọ́ kan. gbogbo wọn sì mú ike dání èèyàn ike tí ilé ìtajà ti pèsè sílẹ̀ fún wọn. wọ́n sì mú ọjà tó bá wù wọ́n sínú ike wọn. Láìdé èèyàn ọmọ tí ń bá Tòkunbọ̀ ta ọjà nínú ilé ìtajà yìí ń rìn lọ bẹ́ẹ̀ ní rìn bọ̀ nínú ilé ìtajà yìí. ó sì ń wo gbogbo ibi tí wọ́n tò ọjà sí nínú ilé ìtajà yìí. arábìnrin kan gbé ọjà tó rà síwájú Àbíbà torí Àbíbà òun ni máa ń gba owó tí sì máa ń kọ kalẹ̀ níwájú kọ̀ǹpútà. ọjà tí arábìnrin yìí rà Àbíbà ń yẹ̀ wò ó sì ń tẹ ẹ̀rọ kọ̀ǹpútà tó wà níwájú rẹ̀. lẹ́ẹ̀kan náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Àbíbà dún. bí Àbíbà ṣe fẹ́ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni arábìnrin tó wá rajà yìí jágbe mọ́ Àbíbà ìpè ṣofẹ́ mọ́ fi mí gba ìpè ní èmi ń kánjú tèmi o. Àbíbà ní ẹ má bínú mà. Àbíbà ní owó yìí jẹ́ 10,089 ṣé 10,098 francs lẹ́mọ́ ń pè é. ẹ̀yin náà ti mọ̀ yín pé àwọn ṣẹ́ńjì máa ń lé lórí ọjà tí wọ́n máa ń tà ní àwọn supermarché. arábìnrin tó wá rajà yìí ó kó owó fún Àbíbà. Àbíbà gba owó lọ́wọ́ rẹ̀ ó ka owó yìí wò ó ní kò sí ṣẹ́ńjì 10 naira ṣé kí n fi súwìtì 10 naira sí ìyẹn bọ̀m̀bọ̀n ó ní 10 naira. arábìnrin yìí ní gbogbo ìgbà náà lẹ́yìn òkì ní ṣẹ́ńjì sáà bá mi fi bọ̀m̀bọ̀n sí jàre. gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ yín pé àwọn obìnrin ò lè ṣe kán mọ́ gba ṣẹ́ńjì. Àbíbà kó ọjà rẹ̀ sínú ọ̀rá fún un. lẹ́yìn náà arákùnrin kan tó gbé ọjà déwájú Àbíbà. ẹ má ròyìn pé ṣé gbogbo ẹni tó wá rajà nílé ìtajà yìí náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ó ní ohun tí mo fẹ́ fà jáde níbẹ̀. bí arákùnrin òǹrajà yìí tún ṣe kó ọjà déwájú Àbíbà ó kí Àbíbà yìí pé ó kú iṣẹ́. Àbíbà ní yes sir. Àbíbà ka ọjà tó rà ó sì ṣírò owó rẹ̀ ó ní owó yìí jẹ́ 6,500. arákùnrin yìí ó ka owó fún Àbíbà ó sì sọ fún Àbíbà yìí pé
kó mú ṣẹ́ǹjì tó kù níbẹ̀. Inú Àbíbà dùn. Àbíbà ní ẹ ṣé sà, ohun tí mo fẹ́ fà jáde ń bẹ̀ ni pé Àbíbà ń sọ sọ́kàn yìí pé kí ló ṣàwọ̀ obìnrin àìfẹ́ fi ṣẹ́ǹjì wa sílẹ̀ fún yàn, ṣèbọ́kùnrin ló rajà tó fi ṣẹ́ǹjì sílẹ̀ yìí. Táwọn obìnrin bá ra ta kó mẹ́ta tówó wọn bá kókó nǹkan, wọn ó dúró gbà kan tó mọ̀ lọ. Ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Ǹjẹ́ kí ẹlòmíín tún gbé ọjà síwájú Àbíbà ní bàbá Fágbèmí ó di ọ̀fẹ́ dé inú ilé ìtajà yìí lójijì. Tá a bá ní èèyàn di ọ̀fẹ́ dé, bóyá èèyàn dédé yọ sí wọn lójijì, bàbá Fágbèmí sì ṣubú lulẹ̀ yakata. Láídé àti ọkùnrin kan sáré sí bàbá Fágbèmí, wọ́n kì í lọ́rùn mọ́lẹ̀. Àbíbà náà sáré lọ bá wọn. Wọ́n sọ fún bàbá Fágbèmí pé tíyín ti bàjẹ́ lénìí, ṣé bẹ́ẹ̀ ṣe máa ń fi oògùn jalè kiri leléyìí àbí? Ilẹ̀ mọ́ báyìí, ẹ̀yin bàbá àgbàlagbà, àdúrú yín. Àwọn méjèèjì ń wọ́ Fágbèmí sọ́tún náà ń wọ́ sósì. Àbíbà ní ẹ sáà dákun ẹ gbé wọn bọ́tà. Wọ́n wọ́ bàbá Fágbèmí nílẹ̀ tuurutu, ó di iwájú ìta. Wọ́n jan bàbá Fágbèmí mọ́lẹ̀ gbòò. Hey, bàbá àgbàlagbà. Láídé sì ń kó ìpabo bàbá Fágbèmí nílẹ̀ẹ́lẹ̀. Ó ní àdúrú yín ẹ̀ ń jalè. Hey, ẹgbẹ́ náà ṣe olè ní Fágbèmí lóòótọ́? Kí ló gbé Fágbèmí dé inú ilé ìtajà yìí lójijì? Mò ń bọ̀ mi tí ì dé. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. Àní bí wọ́n ṣe ń lu bàbá Fágbèmí, bàbá Fágbèmí ń pariwo yín pé ẹ dákun, ẹ wo ti irú mọlẹ̀ mọ́ mi lára, n ò jalè. Àwọn ọkùnrin mẹ́ta kan tí wọ́n ń kọjá lọ, wọ́n yà bàrà wá bá wọn níbi tí wọ́n wà. Ìkan béèrè ohun tó ṣẹlẹ̀. Wọ́n ní bàbá yìí ló dọ̀fẹ́ wọlé láti wá jalè. Ìkan dáhùn ó ní ha, adúrú yín, ewé rẹ̀ ló sun kojọ́, bí bẹ́ẹ̀ kọ́ ẹ ò lè rí títí yóò fi kó owó àti ọjà yín sá lọ. Ọ̀kan nínú àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí náà tún dáhùn ó ní ẹjọ́ kí lẹ̀ ń rò gan, ẹ jẹ́ ká sọ táyà tí wèrè lọ́rùn ká dáná sun. Láídé ní òkè, ẹ jẹ́ kí n sáré lọ gbé epo pẹtiró wá. Ọkùnrin kan sì tún sáré lọ wá táyà. Gbogbo bí wọ́n ṣe ń ṣe yìí ni Túnjí yọ lọ́ọ̀kan pẹ̀lú mọ́tò rẹ̀. Ó dá mọ́tò dúró síwájú ilé ìtajà yìí. Ó sì rí tí ọkùnrin kan yí táyà biribiribiri lọ síbi tí wọ́n ti dá bàbá àgbàlagbà kan dùbúlẹ̀ lọ́ọ̀kan. Túnjí sáré paná ọkọ̀, ó sáré sọ̀kalẹ̀, ó sì lọ bá wọn. Láídé gan sáré dé pẹ̀lú epo lọ́wọ́. Túnjí ní Láídé, kí ló ṣẹlẹ̀ níbí? Láídé dáhùn ó ní ẹ káàbọ̀ sà ọ̀gá, bàbá yìí ló wá jalè níbí. Túnjí dáhùn ó ní rílì, tàánú ni Túnjí sì fi ń wo bàbá yìí nílẹ̀. Ó ní kí lẹ fẹ́ wá ṣe sí i nísìnyí? Ọkùnrin kan dáhùn ó ní a máa dáná sun wọ́n ni. Túnjí ní ó dà bẹ́ẹ̀. Ó sọ fún Láídé pé bá mi gbé epo ọwọ́ ẹ̀yìn. Láídé gbé epo fún Túnjí. Ẹgbọ́n náà bí Túnjí ṣe gba epo pẹtiró yìí, ọgbọ́n òun náà dá sí i. Ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Àní bí Túnjí ṣe gba epo lọ́wọ́ Àbíbà, ó wá kọjú sí àwọn ọ̀dọ́ yìí. Ó ní ẹ̀yin ọ̀dọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun gan-an. Ẹ̀yin kàn bá mi gbé bàbá yìí sínú ọkọ̀ mi, èmi máa fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́. Àwọn ọ̀dọ́ yìí ní hóò, ọlọ́pàá bíi ti báwo, wọ́n máa padà fi bàbá yìí sílẹ̀ ni. Túnjí ní ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ẹ má ṣe yọnu, màá rí i pé mo sí bàbá yìí débi tó yẹ. Ó wá kọjú mọ́ Láídé, ó ní ìyàwó mi ńkọ́? Láídé ní wọ́n ti lọ lẹ́sà. Ó ní Àbíbà ńkọ́? Láídé ní ó wà nínú ilé ìtajà lọ́hùn. Túnjí ní ó dà bẹ́ẹ̀, ẹ bá mi gbé bàbá yìí kalọ̀. Wọ́n sì ní yẹ́sà. Àwọn ọkùnrin méjì kan gbé Fágbèmí kán nílẹ̀, ó dìdí ọkọ̀ Túnjí. Bí wọ́n ṣe gbé bàbá Fágbèmí dédi mọ́tò, wọ́n ní ẹ ṣí búùtù sà. Túnjí dáhùn ó ní búùtù bíi ti báwo? Túnjí sì ṣílẹ̀kùn wájú ọkọ̀,
ó ní kí wọ́n gbé bàbá yìí wọlé síbẹ̀. wọ́n gbé bàbá Fágbèmí jókòó níwájú ọkọ̀ wọ́n sì tilẹ̀kùn láti tà. Túnjí tọwọ́ bàpò ó ka 5,000 ṣé 5,000 francs lẹ́mọ́ ń pè é ó kó fún àwọn ọ̀dọ́ yìí. inú àwọn ọ̀dọ́ yìí dùn wọ́n ní ẹ ṣé sà. ìkan dáhùn ò ní yẹ sà ṣé ẹ máa wà òkè pẹ̀lú bàbá yìí nìkan ṣá àbí kí n kúkú wọlé kájọ mọ gbé wọn lọ sí àgọ́ ọlọ́pàá. Túnjí ní rárá má ṣe yọnu ń tiẹ̀. Túnjí sì finá sọ́kọ̀. bí Túnjí ṣe finá sọ́kọ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Túnjí àti bàbá Fágbèmí nínú mọ́tò. mò ń bọ̀ mí dìde. tàbá ń bá ní rírìn ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. àní bí Túnjí ṣe finá sọ́kọ̀ ó kúrò ní ilé ìtajà yìí òun àti Fágbèmí ń lọ lọ́nà. bàbá Fágbèmí ń jí Túnjí wò bẹ́ẹ̀ ni Túnjí náà ń jí bàbá Fágbèmí wò ṣùgbọ́n wọn ò sọ̀rọ̀ kankan síra wọn. nígbà tó ṣe díẹ̀ bàbá Fágbèmí ní o ṣeun bàbá mi irúnmọlẹ̀ kò ní jẹ́ òfin ọjọ́ ọlọ́jọ́ lọ ìwọ náà ò ní kúkú oró. Túnjí ní astagfurullah ó sì ní bàbá kí ló dé tẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi ṣé ẹ mọ̀ bóyá àgọ́ ọlọ́pàá ni mò ń gbé yín lọ ni. bàbá Fágbèmí ní kódà gan kó o mú mi lọ sí àgọ́ sọ́jà oore náà ló ṣe fún mi torí ikú oró àti ikú gbígbóná ló yẹ lórí mi. kábíyèsí ọlọ́run má fi kú oró pa wá má fi kú gbígbóná pa wá ẹ bá ń ṣàmì àdúrà. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Túnjí dá bàbá Fágbèmí lóhùn ó ní torí ẹ ti mọ̀ yí pé àwọn ọlọ́pàá máa padà fi yín sílẹ̀ àbí nínú yín fi ń dùn. ẹ ti gbàgbé pé ọlọ́run ọba ń bẹ lókè tó máa ṣèdájọ́ tó tọ́ fún yín ẹ̀yin àgbàlagbà ẹ wá ń firun funfun jalè kiri. bàbá Fágbèmí ní èèwọ̀ awo kì í jalè awo ire kan kì í mú kànmọ́kàn. èmi Fágbèmí ọmọ Awódélé kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. Túnjí ní kí wá lẹ̀ ń ṣe níbẹ̀ yẹn tí wọ́n fi fẹ́ sọ táyà sí yín lọ́rùn. Fágbèmí dáhùn òní ọmọlúàbí bẹ́ẹ̀ láàbí ni. Fágbèmí ti ṣàlàyé ohun tó gbé délé ìtajà tí wọ́n ti fẹ́ dáná sun yìí lẹ́kùnrẹ́rẹ́ fún Túnjí. ẹgbọ́n náà ta ni bàbá Fágbèmí kí ni ohun tó gbé délé ìtajà yìí mò ń bọ̀ mí tí ì dé. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. àní bàbá Fágbèmí jẹ́ babaláwo àti oníṣègùn tó gbọ́wọ́ nínú ká de àbíkú mọ́lẹ̀ àbí ká de eléré ọmọ mọ́lẹ̀. àwọn ọmọ ẹlẹ́gbẹ́ oríṣiríṣi ni Fágbèmí máa ń dè mọ́lẹ̀ láti mọ́ fún wọn láàyè àti àǹfààní láti padà sínú ẹgbẹ́ wọn mọ́. ìyá Akóredé náà ṣe mo mọ̀ ìpẹ́yìn ara alẹ́ náà ẹ ṣe bí ìyá Akóredé ṣe nílé Agodo ń bí torí ẹ ti mọ̀ yín pé ó ṣeé ṣe kí Fágbèmí de Tòkunbọ̀ mọ́lẹ̀ sókè yẹ̀pẹ̀ kó mọ́ padà sísàlẹ̀ omi. ó ṣe mí kò ṣọ́kọ́ orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. iṣẹ́ àwọn ìbejì kan tí wọ́n fẹ́ sọ ìyá wọn di òkòlòló òun ni Fágbèmí gbà. ìpèsè ni Fágbèmí gbé lọ fún àwọn ẹlẹgbẹ́ àwọn ìbejì yìí nínú agbo ọ̀gẹ̀dẹ̀ tó súnmọ́ etídò kan. eré ni Fágbèmí kọ́kọ́ pe ọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ ìbejì yìí nígbà tó débẹ̀. àmọ́ nígbà tí àwọn ẹlẹgbẹ́ ìbejì yìí yọ àtòrí sí Fágbèmí tí àtòrí wọn dùn Fágbèmí kíkankíga. ìgbà tí Fágbèmí rí i pé omi ti fẹ́ tẹ̀yìn wọ ìgbín òun lẹ́nu ló bá lu egbé tí ń bẹ lára rẹ̀. gbígbé tí egbé yìí yóò fi gbé Fágbèmí inú ilé ìtajà omi Tòkunbọ̀ ló lọ jù ú sí jùà. kábíyèsí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń wá oògùn egbé ẹ̀ ti rọra. àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. bí Fágbèmí ṣe ṣàlàyé yìí fún Túnjí bá bú sẹ́rìn kàkàkàkà nítorí ohun tí Fágbèmí sọ àfi bíi sinimá ló jọ lójú Túnjí ní ṣé yẹn ṣe é ṣe ṣá láì ṣe fíìmù èmi ò nígbàgbọ́ nínú gbogbo àwọn nǹkan yẹn o. Túnjí ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí ló wá dé tí ò lè gbé yín padà mọ́ nígbà tí àwọn ọmọ yẹn ń lù yín. Fágbèmí dáhùn òní tí mo bá tún dán an wò tí mo tún un lò
ibi tó burú ju bẹ̀yẹn lọ ní ti bára mi. Túnjí tún rẹ́rìn-ín ó ní òótọ́ ni ó lè má jẹ ṣọ́ọ̀bù mọ́ kó lọ jẹnu tírélà àbí kó lọ jẹ àárín odò. Fágbèmí ní irúmọlẹ̀ ò ní jẹ́. Túnjí ní astagfurullah. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. Túnjí wá pe bàbá Fágbèmí ó ní bàbá ọ̀nà bolẹ̀ ń lọ kí n lè já yín síbi tẹ́ tètè rí ọ̀kadà. Bàbá Fágbèmí ní ọmọlúàbí mo ṣe bí àgọ́ ọlọ́pàá ló mú mi lọ ni. Túnjí ní àgọ́ ọlọ́pàá kẹ̀ èmi kàn sọ yẹn kí àwọn ọmọ yẹn lè fi yín sílẹ̀ ni o. ayé mọ̀ gba ọgbọ́n kí n lọ fi wọ́n sílẹ̀ kí wọ́n dáràn tán kí wọ́n sá lọ. èmi ń tèmi èmi ò lówó tí ń fi ṣẹjọ́ nínú ilé o. Bàbá Fágbèmí ní ọmọlúàbí ò kárẹ̀ irú rẹ̀ mọ̀ ṣọ̀wọ́n irúmọlẹ̀ abámisẹ́ ní ẹ̀san rere. Túnjí ní bàbá ibo níbi tẹ́ ń lọ gan-an. Bàbá Fágbèmí ní Amọ́lolo ni mò ń lọ bí wọ́n bá ti gbé mi dé gárẹ́jì ìwọ já mi lẹ̀. Pẹ̀lú ìyàlẹ́nu ni Túnjí fi ní Amọ́lolo. Ibẹ̀ gan-an lèmi gan dágbére níbi iṣẹ́ mi pé mò ń lọ. Túnjí fi tó Fágbèmí létí ń pè mo fẹ́ lọ wo ilẹ̀ kan tí ilé iṣẹ́ wa rà síbẹ̀ ni. Kódà àwọn ọ̀gá mi gan ti ń dúró dè mí lọ́hùn. Fágbèmí dáhùn òní àbẹ́ ẹ̀rọ lọ́hùn àbẹ́ ẹ̀rí nǹkan. Túnjí ní màá gbé yín dé Amọ́lolo ṣùgbọ́n màá kọ́kọ́ ya ilé ọ̀dọ̀ mi mo fẹ́ gbé nǹkan fún ìyàwó mi. Fágbèmí ní ọmọlúàbí kò sí yọnu o ṣeun mo dúpẹ́. Nígbà tí wọ́n dé iwájú ilé Túnjí pe ìyàwó rẹ̀ ìyẹn Tòkunbọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé kó wá bá òun níta. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ omi Tòkunbọ̀ jáde láti inú ọgbà ilé wọn. Ó súnmọ́ ara ọkọ̀ Túnjí yí gíláàsì ọkọ̀ rẹ̀ sílẹ̀. Bí Fágbèmí ṣe rí Tòkunbọ̀ ló ń tẹjú mọ́ ó ń wo Tòkunbọ̀ bẹ́ẹ̀ ló ń tún wò. Túnjí ní báwo ni ìyàwó? Tòkunbọ̀ ní fáìnjàre. Túnjí ní kí ló dé tó kúrò ní ṣọ́ọ̀bù lẹ́yìn tó ti ní kí n wá bá ẹ níbẹ̀ ó tún lè pè mí. Tòkunbọ̀ ní má bínú jàre bó ṣe pè mí tán yẹn ó kàn ń rẹ̀ mí láti inú wa ni torí ẹ̀ ló jẹ́ kí n wálé láti wá sí ni. Túnjí ní èèyà pẹ̀lẹ́dìà ó fi ọwọ́ kan Tòkunbọ̀ níwájú orí rẹ̀. Ó ní ṣé o dẹ̀ ti lo oògùn báyìí àbí tí n bá dé ká padà lọ sípítù? Tòkunbọ̀ ní rárá kò nídìí mo ti ń rí yàtọ̀. Túnjí ní pẹ̀lẹ́ Àṣàkẹ́. ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Gbogbo bí Tòkunbọ̀ àti Túnjí ṣe ń sọ̀rọ̀ Tòkunbọ̀ rí i pé Fágbèmí ń tẹjú mọ́ òun ó sì ń wo òun tìkátẹ̀gbìn. Tòkunbọ̀ sì mọ́ Fágbèmí lójú. Túnjí fura ó wo ojú Fágbèmí bẹ́ẹ̀ ló tún wo ojú Tòkunbọ̀. Túnjí òkúkú mọ ohun tó ń ṣẹlẹ̀ ń tiẹ̀ ó sì dágbére fún Tòkunbọ̀ yìí pé mo fẹ́ dé Amọ́lolo. Tòkunbọ̀ ní ẹ sáà mọ́ pẹ́ dé. Túnjí ní ókè bébì mi ò ní pẹ́ dé ó yá lọ gbé ẹrù rẹ lẹ́yìn ọkọ̀ mo ti ṣí boot. Tòkunbọ̀ tún mọ́ Fágbèmí lójú kó tó lọ gbé ẹrù rẹ̀ lẹ́yìn ọkọ̀. ẹ̀yin aráalé ẹ̀yin náà ti ń fòye gbé dírámà Tòkunbọ̀ àti bàbá Fágbèmí. àwòlórawò kí ni ó padà ṣẹlẹ̀ láàrin omi Tòkunbọ̀ àti bàbá Fágbèmí? ẹ mọ́ gbàgbé agbára tí ń bẹ lára omi Tòkunbọ̀ báyìí. Torótoró ni Tòkunbọ̀ wà ní gbogbo ìgbà báyìí. Ó dúró tìkanra bí àkúfọ̀ ìgòní. Láàrin ọmọọba omi Tòkunbọ̀ àti bàbá Fágbèmí ìjà ń bọ̀. ẹgbọ́n náà ta ni ó borí ìjà yìí láàrin ọmọọba Olúwẹ̀rí àti bàbá Ifágbèmí? ẹ jẹ́ á fi pàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò. ẹ mọ́ gbàgbé ẹ bá mi tẹ àtàǹpàkò tó gbẹnu sókè yìí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa ẹ bá wa tẹ sàbọ̀nì ìyẹn bí pupa tí ń bẹ ń sàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa kẹ́ ẹ sì fi sọ́kàn yìí pé Ṣakira ti di ẹbọra ńlá lórí àpáta nínú igbó kìjikìji kan. Mo ní à ń padà wábẹ̀ ẹ ṣeun púpọ̀. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn
mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé baba Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mò ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tààrùn ìpàdé mi àti ó tún dọ̀tun là bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí ẹ pè mí sórí nọ́mbà tẹ́ẹ̀tìmọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 títí ọ̀tún látàtúmọ̀ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé báyìí nínú ìbànújẹ́ ó dàbọ̀. bó ṣe mí kò ṣọ̀kan.